Tóyọ̀sí ńkọ́? Wọ́n sì padà sí school. Ó ti lọ sí school? Bẹ́ẹ̀ni. But kí ló dé tí wọ́n wà ní? Àìṣe parí exam mi ni so mo dúró de result mi. Okay. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Ẹ jẹ́ tó bá ń pe dáàdì wá. Dáàdì ń bọ̀ fún mi. Ọ̀rẹ́, chief. Ọ̀gá ọ̀. Ẹ kú lóye. Ẹni tí mo ní kó sáré rí mi wéré fún. Sórí tí ẹ kájọ lọ yẹn, mi ò ní lè bẹ̀ẹ́ débẹ̀. Ṣùgbọ́n láyé mi ò ní lè bẹ̀ẹ́ débẹ̀. Torí mo fẹ́ kí n fún ara mi mú proposal yẹn lọ sí ministry. The contract with us yẹn. Mo fẹ́ fún ara mi kó mú lọ sí ministry. Ṣùgbọ́n pé ojú àwọn làwọn fi ń bọ̀ bẹ̀. Kí n fún ara mi mú débẹ̀ kí n bá wọn jókòó bá wọn dáná. Àwa lọ sí bank. Tó bá ti wá kúrò bank kó lọ yọjú àwọn ní building material àwọn kan tó fẹ́ rà lọ́wọ́ yẹn kó lọ yọjú yẹn. But mi mọ nǹkan tí àwọn tá a gbà sí site nǹkan mi mọ nǹkan tí wọ́n mẹ́rin wọ́n láwọn fẹ́rí chief àwọn fẹ́rí chief ẹ̀mí kò yé mi rárá. Tí wọ́n bá ti rí ẹ wọ́n rí mi nìyẹn ṣùgbọ́n tó bá jẹ́ kó wá lé mọ́ wọn lára tó fẹ́ rí mi kórókóró báyìí kọ́ mú sùúrù ìgbà tí màá ráyè wá rí mi. Jẹ́ kí n yanjú ti contract yìí. Sọ̀rọ̀ mi ká máa ṣe torí àárọ̀ lọ́jọ́. Ayálẹ́ta. Báyọ̀ sà kí lè wá ṣe láàrin. ọ̀run yẹn ni mo wà ọ̀tá àwọn tó wà nígbà yẹn wọn ọ̀pọ̀ láti ṣàtúntò mo fi ní kí wá jọ ìwọ̀n ọ̀gá náà sọ pé a gbọ́dọ̀ parí iṣẹ́ yìí lọ́sẹ̀ yìí. èmi tí mo sọ pé kọ́ wà lọ́yìn yẹn orí mi ò pé àná nígbà tó kó lọ́yìn ṣe yìí àwọn tó wà bẹ́ẹ̀ ní ìṣe àti máa ṣe mẹ̀lẹ́mẹ̀ tó tẹ́ sí báyìí ọwọ́ parapọ̀ mọ́ àwọn tó wà báyìí. ok ẹ̀mí ló lẹ́wà lọ́yìn yẹn. àwọn mẹ́wàá ló wà lọ́yìn sà. mẹ́wàá bẹ́ẹ̀ sà. àwọn mélòó ló wà báyìí. àwọn mẹ́fà ló wà níbí. jẹ́ nǹkan àwọn jẹ́ ara wọn tó wà níbí. Eléwédú ló jẹ́ sà. Kàrímù. ní ọ̀sẹ̀ tó kọjá
kí ló tẹ̀sí rà yìí eléwédú. ọ̀gá mo ṣàlàyé nípa ọ̀rọ̀ wọn fún yín pé wọ́n ní problem owó. wọ́n ní problem owó. bẹ́ẹ̀ ni sà. mi ò jẹ́ kán wá látọ̀sẹ̀ kó tó kọjá ṣé eléyìí ò ní problem owó na àwọn list tó ń gbé fún mi lọ́fíìsì ṣé kò sórúkọ àwọn méjèèjì mẹ́. rárá sà. Báyọ̀ sà. èrè ẹ pa mí gan o èrè ẹ pa mí gan o wo èrè ẹ pa mí iṣẹ́ mélòó rẹ̀ nígboro nígbà tẹ bá ń ṣẹlẹ́yà káàkiri ojú ìyá ajá ẹ wọ ẹkúra ẹ wọlé lọ́kẹ́ ẹkún wájú ńlá yìí. Báyọ̀ sà. Báyọ̀ sà. ẹ make sure kẹ́ parí bẹ́ẹ̀ lọ́sẹ̀ yìí so orí bíbí ìṣe kéré tó bẹ́ẹ̀ ló sì jọ ẹ tó ní lójú o so tí ẹ sì wáyé tí lè yọba ti parí lọ́sẹ̀ wàhálà ni torí sọ pọ́sẹ̀ tó ń bọ̀ ló ń kó bọ̀ síbí o ti gbọ́ sí. ọ̀gá nípa símẹ́ǹtì tí bíbáyìí tí mo sọ fún yín kò tó sọ ara símẹ́ǹtì tó wà lọ́ọ̀ yẹn òun ni mo kó wá sí bíbáyìí. ara nǹkan tí mò ń sọ nìyẹn àwọn ṣé kan àtọ̀ pé ìwọ fún ẹ lọ́yẹ kó o máa ṣe kémi má tó ṣe yẹn papọ̀ mọ́ tèmi bẹ́ẹ̀ kí n àtọ̀ dúró síbẹ̀ ńkọ́. nǹkan tí màá ṣe sí ni pé màá gba oúnjẹ lọ́sìn màá make sure pé cement dé sáà kejì yẹn. Okay sir. Then from there wọ́n transfer yà sí báyìí. Okay sir. So ti yẹ. Okay sir. Then ìwọ ibi báyìí náà ni kí wọ́n ti ṣe lọ́la. So tó bá dọ̀la ìrìn àlọ́ mọ́nítọ̀ tọ́ yẹn. Wọ́n àwọn tó ń pọ́n mi yín kan. Kéjì ẹ̀ tó wà bí bóyá ń lọ pọ̀ mí dáadáa. Ọ̀nà ìtùlọ̀ kan dáadáa A20. ọ̀rẹ́ mò ń bọ̀. ọ̀rọ̀ ọmọ wa yẹn náà mo ní kí kájọ sọ Báyọ̀ tó bá ṣe mo fún wa tí máa wò pé ọmọ yìí bó ṣe àtúkọ sí iṣẹ́ tó dáa púpọ̀ pé nìráyè fi bẹ́ẹ̀ dúró pẹ̀lú wọn àmọ́ ẹ̀kọ́ kan wà bí tí mo ráyè wo ìṣesí wọn mo rí kọ́ ọmọ yìí múra ṣiṣẹ́ ilé ìkú ọ̀nà rí bẹ́ẹ̀ dàrú mo ní ká fún ní mọ́ ká fi hàn sí wípé àríṣẹ́ tó ń rọrùn nínú ilé iṣẹ́ yìí kó bá lè máa múra sí dáadáa máa múra sí fún ẹ pé táwa ti ń jẹ́ kí inú ẹ̀ dùn sí ara yìí máa múra sí iṣẹ́. ó dàbí pé olórí bíríkìlà náà ní tẹ́lẹ̀. òótọ́ ni nǹkan tí mò ń sọ ni pé sórí a fẹ́ lọ a fẹ́ gba supply ni o a fẹ́ gba materials ni gbogbo tí ó pé wọ́n kàn ń sákiri ẹ̀ kò lẹ́sẹ̀. ó kàn láti stock keeper gbogbo abẹ́ kó àlàbẹ́ àbí báwo ló ṣe sí. bí ìbá gẹ̀ẹ́sẹ̀ náà mi kò lè kọ́sẹ̀ torí ibi kọ́ ló ń kó ti dára fún wa. onáàlọ́ tó máa ti oníbàǹkì yẹn. àìrọ̀ kò ní ìgbà lọ sí tó bá ti mú ìwà kò tó fún tó fẹ́ rà kó bọ́ gàràgà kó bọ́wọ́ lù tó wáyé di pọ̀rọ̀ pé a fẹ́ gbowó ń báńkì àmúdọ́dọ̀ mi èmi kí kan sáà check ní tèmi. ó dẹ̀ ló gbà kó dẹ̀ kó fún kó yanjú dáfẹ́ rà. wọn kó fún ní kò àfẹ́yẹ́ náà dá gbogbo ẹ̀ kó máa manage ẹ̀ lọ. ṣé rí ẹ mọ́jà pa àtàrà jẹ àpẹẹlẹ fọ́ọ̀mà ẹnìkan lè sí ẹ̀mẹ́rin wọ́n ráyè náà ṣe mú bomi ara wọn náà yìí wọ́n tún ráyè mójú àwọn ọmọ gan lé. ó jẹ́ kan ní. ọ̀dà bẹ́ẹ̀. tí o tẹ̀lé tí bí ẹni mo ti ràn lọ́wọ́ yìí contract apábí tó ń sọ ìyẹn ni mo ń ṣe arrangement yẹn. tírélà méjì. Báyọ̀ ṣó fẹ́ para ẹni. ó kàn stress ara ẹ̀
Man, imagine one more time. This is almost to 3. Tó bá tún di 4:30 nsìn, wàá tún ti dìde. Wàá ní ẹ, o tún múra o, òun lọ bí iṣẹ́ kan. Mo yàn ní kàn fowó kún wages ẹ̀. Ìyẹn ní kàn fowó kún oṣẹ́ rárá. N kò máa lù ẹ́ pa. Mo ti máa sọ fún ẹ pé Èkó ló wà yìí. Wọ́n láti la ojú Èkó la etí ẹ. Kò wise. Àìjẹ́bẹ̀ wọ́n á lù ẹ́ pa lẹ́kọ̀ọ́. Ọ̀gá tó gbéṣẹ́ yìí fún ẹ gbogbo fúnra ẹ̀. Ó lè wà lórí bed nílé pẹ̀lú ìyàwó ẹ̀ tó tó enjoy ara ẹ̀. Ìbò tó wá gbéṣẹ́ fún wa ń kọrin mọ́ ṣe gógógógógó ó fẹ́ para ẹ̀ ó lè sùn ó lè ṣe kankan ń pè sìmẹ́ǹtì 8 tírélà 10. Adémọ́lá sórí mo ti sọ fẹ́ several times mo ní mi láì gbogbo tí máa ń bá mi sọ àwọn ọ̀rọ̀ tó ń sọ lórí iṣẹ́ tí mo ń bọ̀ gá mi sí yìí. Ok o mọ̀ wípé bí èèyàn bá ṣe ṣiṣẹ́ ẹni ẹlẹ́ni ló sì máa ṣe tara ẹ̀. Ok wọ́n wá wò ó sí ìgbà wo ni mo sì débi iṣẹ́ yìí wọ́n ti fi mí jẹ ọ̀gá àwọn bricklayer. Wọ́n náà wọ́n náà ìdúwà wo gbogbo tí mo ń ṣe léyìí tí mi ò bá ṣe site mi lè ráyè ṣe site náà. Now ọ̀gá tí mo dẹ̀ bá iṣẹ́ yìí ó mọ gbogbo bí mo ìwà ìlàkàkà mi lérí iṣẹ́ yìí ó dẹ̀ ń gbó òun gan inú ẹ̀ ń dùn bí mo ṣe ń ṣe ó dẹ̀ inú mi gan dùn tó bó ṣe ń ṣe sí mi tó o lè ní kí n má ṣe náà. wọ́n má disturb mi. dúró náà rẹ sórí ju gbogbo ẹ lọ sórí gbogbo eléyìí dúró ju gbogbo ọ lọ sórí gbogbo eléyìí orí gbogbo eléyìí wò ilẹ̀ ti ṣú. nípa gbogbo dídé bàbá rẹ tíjọba níjọba kò ní sọnù ní sọnù lẹ́ka ní sọnù lẹ́ka. ẹ má tún jẹ́ kó tutù jàre oúnjẹ yìí náà lọ́wọ́. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. ibi ilẹ̀ wa. bẹ́ẹ̀ ṣe ń ṣèké ní ìkọ́ ẹ̀. ṣe mí. dúró máa ṣe. tàbí iṣẹ́ ẹ̀ ọ̀dà. báwo ni iṣẹ́ lè ní. ẹgbẹ́ ọlẹ́ ìmọ̀lẹ̀ tó ń tẹ̀sẹ̀. èmi náà mo ti rí pé ó ga sókè díẹ̀. bákan mi rẹ̀ lálẹ́ nì. abúlé dúró 40. ẹ la pákó 40. 40 ni ìṣẹ̀lẹ̀ yìí o. lẹ́gbẹ̀ẹ́ ọkọ̀ ṣe dúró wo ọgbọ̀ ìyá Fọláṣadé ojú ọkùnrin yóò kọ̀ lámùmọ́ra kankan wo ṣe ń ṣe. wọ́n máa lọ bí iṣẹ́ lọ́la bẹ́ẹ̀ ni lọ bí iṣẹ́ lọ́la. máa lọ bí iṣẹ́ ẹ ká wé nǹkan mọ́ láti wé nǹkan mọ́ á ṣe. ẹyin bá tẹ̀ tó ti fi rọ́ọ̀bù. èmi tí ẹ máa tó dákọ̀ nínú. ọlọ́run àwọn tọ́jú wọn. ó tún ṣe ṣe bọ́ ọkùnrin ni ọ. èmi Àdìgún ńládìlà kún aṣọ di igbá àkọlẹ̀
ebe Adigun Adigun ayé kò tètè mi torí bẹ́ẹ̀ mi bá gbá ilé dàgbò ní ẹgbà èmi látò dídí gbọ̀ngàn wá sẹ́kọ̀ọ́ mi yọ. Kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ fi mí sílẹ̀ ní pẹ̀lú ẹ wá sí visitor sitting room. Kò sí nǹkan tí mo kàn rí pé kò sí nǹkan kan ṣá. Sí ẹ ń ronú ní tó bá ń ṣe yín ẹ sọ fún mi ẹ jẹ́ kí n gbọ́ náà ẹ kàn máa dìde ẹ máa bọ̀ ní sitting room mi mọ̀ nǹkan tó ń ṣe yín ẹ dìde lóru lẹ́gbẹ̀ẹ́ mi mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ náà ẹ sọ fún mi ṣé bíbí ló yẹ kẹ́ sọ fún. ọmọ pé kàn ṣẹlẹ̀. Mo rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí náà ni. Orí mi pé kàn ṣẹlẹ̀. Nǹkan ṣẹlẹ̀. Mo rò pé ní mọ̀rún dẹ̀ kan. Iṣẹ́ ọ̀fẹ́ já sí nǹkan mi. Oúnjẹ tó yẹ kí n máa jẹ ó gbé fún ọmọ kó ní ọmọ jẹ ọ wá sún mi sẹ́gbẹ́ kan ó fura ni. Ṣé kò jù bẹ́ẹ̀ lọ? Síta ṣe rí ọ̀rẹ́ yín ìtì ògèdè ní kò tó nǹkan táwọn ládàbẹ́ tí ọ̀rẹ́ yín bá ṣẹ̀yìn tó ṣe nǹkan tó dùn yín fún yín ẹ pé jókòó ẹ jẹ́ kó mọ̀ pé nǹkan tó ń ṣe ò dáa ó lè má mọ̀ náà ìgbàlẹ̀ tí ń bọ̀ rẹ̀ bọ̀ tó máa dì sí tí nǹkan tó ń bá ṣe fún máa bọ̀ máa dì onídàá tí bọ̀ yìí o ẹ pé jókòó kẹsàn-án kan tó ṣẹlẹ̀ fún mi ẹ wò yín o tí tó nǹkan tẹ́ máa ronú lé lórí ẹ gbàgbé ẹ ẹ jẹ́ kó mọ̀ nǹkan tó ṣe fún yín náà ṣé wọ́n á jáde jù sí yín ni. Sórí Adélakùn kò sí ibi kò mọ̀ kó sì fún mi. Wọ́n máa lọ máa báyìí. Má lọ síbo. Àlékún máa lọ máa báyìí. Àjọ máa wọ inú ilé yẹn lọ fún ẹ ṣùwájú tó tẹ̀lé mi. Ẹ má ṣe lè ṣe ẹ jẹ́ ká pè é ẹ gbàgbé ẹni ṣòwò. Àjọ máa lọ. Sórí bó tutù mu lé ní ọdún àmọ́ mi ni. Tí èmi bá sùn sí lálẹ́ báyìí olú máa mú mi ṣé ti yín. Ẹ ṣíwájú ìrìn àtẹ̀lé mi ẹ ṣáájú ìrìn àtẹ̀lé mi. Ẹ ṣù. Ọmọ iléèwé lẹ́yìn mo mọ̀ bó wà ní. ṣé o sì àtúnyí ìdòwò ni kò sówó kankan lọ́wọ́ àmọ́ rárá 100 naira tó kù lọ́wọ́ mi ni èmi àti ẹ fi wọ mọ́tò débi báyìí mo gbóhùn lẹ́sẹ̀ lẹ́ẹ̀mejì ta wọ mọ́tò rẹ̀. Èmi ò wá tí ì ṣiṣẹ́ kankan látàárọ̀ ọ̀gá kápẹ́ńtà tí mo ṣẹ̀fẹ́ bá kógi látàárọ̀ ni kò dẹ̀ sówó kankan lọ́wọ́ yín. kò sí nǹkan kan rárá. Ó dà jẹ́ kí n rí kápẹ́ńtà. ṣé kò sí. ìran kó má bàa sí nínú owó iṣẹ́ tẹ́ fẹ́ fún mi ṣe bá wọn wá díẹ̀ ní àwọn ọmọ mi nílò owó kékeré kan tá a bá dé workshop. bàbá bí àkàbí tí wọ́n ń pè wàhálà yẹn ti pọ̀ ẹ̀ tí ìparí iṣẹ́ tí ń béèrè owó. ṣé àwọn pé mi ò ṣe bẹ́ẹ̀ fún yín ẹ kàn máa ń wáyé. ẹ wo èmi ò rò pé mo ní owó mi láì tó mo ní 1000 ṣé ẹ má lè gbà. ìyẹn náà ṣe mọ́. láti dé workshop máa fún yín lè kò sí wàhálà kápẹ́ńtà tó fẹ́ bá ṣe ti bá máa wà ní owó tí kò fẹ́ gbà lọ́wọ́ ẹgbẹ̀lẹ́ gbà á ìwọ sábà sórí tí máa ṣiṣẹ́ tílẹ̀ bá máa fi ṣú gbogbo ohun tí máa pa máa kó fún ẹ lè padà sí léwe. láti 1000 sọmọ́rìn padà sí. ó tẹ́ máa ṣe ní pé sórí mi ò lè mọ́tò méjì tẹ́ wọ̀ bọ́ ẹyọ kan ní kẹ́ ẹ wọ̀ kẹ́ ẹ rìn díẹ̀ kẹ́ ẹ wọ mọ́tò díẹ̀ o ti gbọ́. ká rìn díẹ̀ ká wọ mọ́tò díẹ̀ irú òun yẹn dáàdì.
lójú àánú fa ṣé ẹ rí gbogbo iṣẹ́ tí mò ń ṣe yìí. ìyá náà gbọ́. ẹ bọ́ sáàmù lọlé. Rónkẹ́ wo bá mi ra àkà gàrí kó bá ń fi sílẹ̀ lé o gbọ́. àdáàdì ṣẹ́fún ló wà kàrà ni. nìyí ó ti mọ bó ṣe ń ṣe kó yọ 50 naira kó fi ra kàrà ní wọ́wọ́ yín. 20 naira. dáàdì kò lè yọnu eléyìí kò lè yọnu eléyìí. èrò àkàrà ni dáàdì kò jẹ́. jẹ́rú bó jẹ́ ní 20 naira. Báyọ̀ kú jókòó. Dájú ní àwọn bọ̀. Okay. Ẹ bá mi yírú. Ìwọ lálùkòrò fún gbogbo ìbèrè ayé òun ọ̀run. Ọ̀wọ̀ ó máa jẹ́ fún yín o. Àṣẹ. Mo kí gbogbo ẹ̀yin èmèrè ayé òun ọ̀run o. Nítorí mútajérò mo ṣe pè yín. Mútajérò fẹ́ lọ sóde ayé. Mo sì fẹ́ kó tọrọ gbogbo nǹkan tó bá fẹ́. Kẹ́ ẹ wá bá mi fi àṣẹ sí i. Mútajérò ó lóhùn kó fọ́. Ẹ ṣeun ẹ̀yin èmèrè ayé òun ọ̀run. Ní ayé ìgbẹ̀yìn ni mò ń lọ. Mo fẹ́ kó jẹ́ pé ilé tálíkà paraku lọ́tí máa bí mi lọ. Bá bí mi lọ́mọ tán nílé tálíkà. Mo wá fẹ́ kí ẹ bá mi dá wọn lọ́lá. Kẹ́ sọ wọ́n dọlọ́rọ̀. Tó bá wá tásìkò ìgbà tí mo bá fẹ́ lọ lé ọkọ o. Ọkọ títí tèmi ni kẹ́ fún bí akọ, ká máa bí abo, ká máa lóra wa pẹ́ títí dọjọ́ ogbó. Gbogbo nǹkan tó sọ pátá la ṣẹ́gun. Mo rí ìràwọ̀ rẹ̀. Ìràwọ̀ ńlá gidi gan ni. Tó bá tó àkókò tí ó bá lọ́kọ, wọ́n fi àpẹẹrẹ ọkọ tó fẹ́ hàn. Tó bá ti wá rí i, mọ̀ wípé egungun ìhà rẹ̀ nìyí. O ti pẹ̀lú olùlé mi nìyẹn o. Mi ò mọ̀ ẹ́ orúkọ ẹ ló ń ríngì ilé wa yìí o. Báyọ̀ àbí Báyọ̀ kọ́. Báyọ̀ ni màá. Báyọ̀. Àti mọ̀ra ilé mi náà. Bẹ́ẹ̀ ni màá ṣe máa. Olú àwa pẹ̀lú ẹ̀. Àmín mà. Òní ṣiṣẹ́ ṣe. Àmín mà. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ̀wọ́ ẹ̀. Bí wọ́n ṣe wá ń ròyìn yẹn pé ọmọ dáadáa nìyẹn ò ń ṣe dáadáa ò wà burúkú. Má jẹ́ kó fẹnu náà kan fi bà ẹ́ jẹ́ o. Ṣé mọ̀ pé kò yẹ kó fi rú ẹnu bẹ́ẹ̀ kan fi sọ pé ọmọ ta ló dá ọmọ wo ni ọmọ burúkú ni tí ẹ ò ní rí bẹ́ẹ̀ wá. Wàá máa wá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Báyọ̀ à ń lè jọ lọ sọ́fíìsì straight àmọ́ wàá bá mi yá ní bank kọ́ lọ gbowó tí bí yẹn sódà wàá lè sanwó àwọn òṣìṣẹ́ ọ̀pọ̀ bricklayer kò sọ wọn. In fact àwọn kan wà tó ló bínú sí tí wọ́n ní wọ́n ṣe ètò ló fẹ́ punish sanwó fún wọn nítorí ìgbà kò ṣe bẹ́ẹ̀ sanwó fún wọn ìbẹ̀kẹ́ nìkan á lọ fẹ̀ tánú á lọ ba iṣẹ́ tó ti ń ṣe kó á bà yẹn jẹ́ ó ti yẹn sìn àyẹ̀wò jẹ́ kẹ́kẹ́ pé tí so dúró lèmi kájọ gbogbo ọ̀nà báńkì ló bá lọ sí ẹni. Ṣé ti gbọ́ mí náà kọ́ nìyẹn bí sí ẹ̀ ṣe ti gbọ́. Má ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọmọ tó bá ní káwá kùn àwa máa kàn báyà máa fún ìjàmọ̀ kò ní jábọ̀ ni kò ní jábọ̀.
múra sí tẹ̀yìn ṣe o. ṣé iṣẹ́ nìkan yìí ṣe báyìí. tí n bá ní mo sì fún yín. ẹ̀ṣọ́ ọ̀pẹ wa ṣe fún n ó fún yín. báwo ni kí n ti wá ọjà. ẹ dákun kò yé mi. actually ó máa ń wọ kí èmi àti ìgbà jáde. ẹ̀yin àti Tóyọ̀sí kì í ṣe pé n ò lè sí àmọ́ n ò lè ráyè n ò lè tẹ̀lé yín n ò mọ mọ́tò wà àti pàápàá dáàdì yín gan ò lè fi mí lẹ̀. èmi ò bá ń sọ̀rọ̀ pé kí n máa drive ni torí mo ní driver tó lè wà tó bá fẹ́ kàn drive kó tí mò ń sọ ni pé á wù mí kí èmi àti máa jáde gẹ́gẹ́ bí tọkọtaya. àti Tóyọ̀sí pé èmi pẹ̀lú yín ká máa fẹ́ra bíi tọkọtaya n ò lè ṣe. ẹ dákun n ò lè ṣe. n ò lè ṣe kọ́ ṣiṣẹ́ fún ẹ dákun n ò lè ṣe. Bọ́lá Báyọ̀. mo ló jẹ́ kí wọ́n ṣe. mi ò lè bí ẹlẹ́rìí àwọn kọ̀mídọ́gbìn rẹ̀ lóṣù làwọn náà. àmọ́ nǹkan tó gbé mi wá sọ́dọ̀ ẹ̀gbọ́n wọn ni pé mo wá find out kó o tẹ̀ sọ owó tẹ̀ fún mi mi ò mọ àwọn parent mi mọ anything ò dẹ̀ mention it. Fọláṣadé orí ìbéèrè tó béèrè yẹn ní ìyẹn ṣùgbọ́n ìgbà tí mi lè ta ẹ̀ màmá ni mo ní bàbá. ṣé bàbá ẹ ti kú yà? a ò gbé àmọ́ tó ń di àwọn olóde mú gbogbo ìgbòkègbodò wọn ìgbọ́n tẹ̀ try wọ́n ti sapá lórí lórí lọ́pọ̀ tó ń ta ló mú wá sí èkó lóko tí mo wá ìgbé màá lè sá sọ̀tún màá lè sá sósì so n lórí gbogbo bí mo ṣe ń dààmú nípa iṣẹ́ pé kí n lè fi tọ́jú wọn wọ́n dẹ̀ ti dàgbà. bọ́lá má lọ mú lóyún rẹ. rẹ inú mi ń dùn gan ọgbọ́n yẹn ṣiṣẹ́ mi mo wá rí i pé lóòótọ́ o love me and then o lè fẹ́ fẹ́ mi gan délélé kì í ṣe pé bóyá ẹ̀ẹ́dá kan mọ́ so ó jẹ́ kí inú tèmi gan dùn. tó bá wù mí sọ̀rọ̀ mi Fọláṣadé ebi mo dẹ̀dẹ̀ lé lórí ṣé àwọn ọmọ àtọ́lẹ́ kò tẹ̀ fi pamọ́ fún mi Fọláṣadé ọmọ tó yọ̀ sí mo níta lẹni tó lóyún òun ẹ̀ bá mi sọ̀rọ̀ ní ìṣàkẹ́kù ṣé kò dààmú wọn ìbáyé sí wọ́n ní ọmọ ẹni tó jákọ̀ bí ẹni àbúrò ẹni ni nítorí wọn wọ̀nyí ó lè bá sọ fún mi àníta lẹni tó ní oyún tó gbé sínú ta lẹni tó ní ọmọ ìmọ̀ àkóbá mi. a sọ fún tó bá ti yá. nígbà wo kí ló ṣe é ti tó lè sọ fún mi. àǹtí mi ẹ̀jẹ̀ wọ́n náà. ṣé ẹ bẹ̀rù
ńlọ ṣé ẹ bẹ́ẹ̀ ni Fọláṣadé Àtúnyọ̀sí tàbí olórí fún ó bẹ̀ kí ni ọmọ àbúrò ọlọ́dún lórí. kò sí dẹ́wọ̀n ìwọ náà jókòó àpéjọpọ̀ ni ṣé ẹ̀jẹ̀ pọ̀ ni. mo gbọ́ tiẹ̀ ìwọ olóyún wọn ń bẹ̀ kó jẹ́wọ́ tó ní kó má jẹ́wọ́ ẹ̀yìn ọkàn mi tí mo fẹ́ pé kí ni ìkókò rà mí tí bá ti bọ́ sábà tí wọ́n á padà wá orí yẹn kó tó dòrá mú rẹ̀. àdìkẹ́ wọlé lórí yẹn parí kó náà mo sọ. káwọn ní kó parí. ṣé o rò ó kí n yí àwọn tó wá láti lè má gbà tèmi tó wá dọ̀bálẹ̀ lórí ni. ọ̀rọ̀ tí mi lọ́wọ́ tí mo ra tí mo ṣe kárakára tí mo kọ́ wọlé lórí. ẹni ọmọ wa tó rẹ ẹni ọkọ wọlé lórí ilẹ̀ kó dọ̀bálẹ̀ wọ́n fẹ́ fẹ́yàwó. tí bá ní tí bá nígbàgbé nígbà tí wọ́n fẹ́ fẹ́yà tèmi wọ́n fẹ́ ṣe lọ́kà ìgbà tó lè fẹ́ mọ́tà ẹ̀ mo fẹ́ ṣe lọ́kà ni. wọ́n wá fi lọ́fẹ̀ẹ́ lófò ògbólẹ̀ wọ́n á bẹ̀ tàbí ní kò tiẹ̀ lóyún àti mi ní ẹ̀jẹ̀ wọn ti gbọ́ sí kí ni ẹ̀rọ mi ò lórí àwọn obìnrin ṣé òun gbọ́ nǹkan ṣe ni èmi ò lè fara mọ́ kí a kì í ṣe nǹkan kí má lè gbẹ̀rí ẹ̀jẹ̀ gbogbo nǹkan ẹ̀ṣọ́ ìyàwó mi trinket ẹni gold silver ni títí kan makeup kit òun ni akínkó tó lọ kóta àbí ẹjọ́ kóta fún ìyẹn ló ó wò pé kò lè jẹ́ pé ẹni yìí ra àwọn kìíní lọ wá tà fún òun ló kó wọn wá ṣe rí pé èèyàn rẹ nìyẹn. mi mọ nǹkan kan pa ẹ. wí sọ́tọ̀ nígbà tí yẹn kò dé ìwọ ṣe challenge kó kọjú sí kó sọ pé kò rí bẹ́ẹ̀. mi ì fẹ́ gbóyin lẹ́nu ni. o fẹ́ gbé mi lẹ́nu ó dà máa rin bèbè ẹ̀wọ̀n kó ló fẹ́ gbé mi lẹ́nu. mú iye wa wọ́n ní òkú ọjọ́ mẹ́ta ó ti kú ní àjèjì sàré ó ti gbà pépé ìtàkùn tó so àgbè tiẹ̀ òun ló so elégédé tó ní ọmọ ìyá ẹ̀ ìyàwó ẹ̀ dẹ̀ sọ pé ọ̀gá ló dẹ̀ gbà bẹ́ẹ̀ àjọ bíbà tóbi lójú ayé mi ló ṣe lè tí n bá kú kọ́. ìkan tèmi náà máa sọ lẹ́sọ yẹn ìjà tó ẹnu tó ẹ ń jà ní abúlé lọ́hùn kò já lébi kò lé obìnrin bí kò tiẹ̀ ṣe gbé yẹn bí báyìí lójú mi àmọ́ lélẹ̀ tó ṣẹlẹ̀ yìí o mi ò mọ̀ nǹkan tí máa sọ sí nígbà tẹ́ni tó ta ọjà fún dé tí yẹn dẹ̀ wá kólẹ̀ tó jẹ́ aláàánú tó mọ̀ pé kíní yìí ó kọjá nǹkan tí yàn lè lo òun rà tó fẹ́ tún tà bá a ṣe mọ̀ ní kí ni fẹ́ ṣe ó ti sósìn lẹ́nu ti gbìyànjú sí kí ni mo fẹ́ ṣe bá a ṣe máa báyàwó mi sọ tí ó máa gbọ́ ni ṣẹ́rí èmi kọ́ ni problem ìyàwó mi ni. ẹ wò ẹ kú jókòó dájú ẹ má bínú sá wọn ò lè bá wa gbélé máa ń jà ó ní ò lè bá wa gbélé o kò possible nínú ẹjọ́ mi bá yín sọ̀rọ̀ kò possible o wọ́n náà máa gbọ́ náà ṣé ó dáa kí n kó nǹkan síbì kan kí n má mọ̀ ibi tí mo kó sí mọ́ àbí kí n má wá kiri àbí kí n kó ọjà wọlé kí n má mọ̀ ibi tó bọ́ sí mọ́ wọn ò lè bá wa gbélé o. jọ ṣe kan fún mi má pe àbúrò mi ní olè ìṣojú mi. yes. ṣé ẹ jalè ni. èmi ò mọ ẹni tẹ́ni bá gbogbo nǹkan tẹ́ ń sọ ìmí ìmọ̀ nǹkan kan pa ẹ. ẹ lè mọ. lójú mi náà ló ti sọ gbogbo àwọn nǹkan tó ń sọ yìí pé ọmọ mi ń jalè ohun gbogbo ni mo gbà ṣùgbọ́n ipa ti ọ̀rọ̀ ọmọ yìí tí o gbà pé ó ń jalè tó bá jẹ́ pé ó ń jà níta lẹ sọ iṣẹ́ ènìyàn tó bá dẹ̀ jẹ́ pé ó tẹ̀lé obìnrin mi ò lè jẹ́rìí ẹni pàtó. maija nítorí mi sọ fún ẹni o ṣùgbọ́n ọ̀gá ti dáàdi sọ́nsìn ṣé o bìlíìfì pé ní ọjọ́ kan mò ń wẹ̀ ní bathroom bọ̀dá akíndé wa sílẹ̀kùn mọ́ mi lórí. rárá o abọ́ ni mò ń wá ń jó yẹn o. abọ́ nílé ẹ̀wẹ̀. ó dẹ̀ filẹ̀ kó gbá mi lórí mi èyí tó bínú náà. abọ́ ní kitchen àbí bathroom. àti kíṣìn ni mo ti wọ́ bọ̀ yẹn títí
tí mo fi wá débi ẹnu ọ̀nà léwẹ̀. ìwọ lọ́jọ́ wà ìyàwó mi tó ti wẹ̀ ìwọ. ẹ wo dáàbì ó yára ẹ wo enough is enough. mi ò tiẹ̀ wá sẹ́gbọ́n ọ̀kan mọ́ sí ẹ máa mú ẹ máa padà lọ tábúlé ẹ máa mú lọ ẹ máa tiẹ̀ kọ́kọ́ mú lọ náà kí máa mú àbúrò ẹ mú lọ. irú pàlàpàlà ọ̀ nìyẹn wọ́n ti sọ yọjú wò ìyàwó mi tó ti wẹ̀. yọjú wò wọ́n. irú pàlàpàlà òṣìwò nìyẹn. rántí ọmọ ìyá ẹ̀ máa ní. Aki. Abọ́ ni mò ń wá ń jọ. Nígbà ìfẹ́ o la fi dá mi lóko, ìfẹ́ ìfẹ́ mi o. Alábìgbé. Wàhálà ọ̀gá. Wàhálà wà. Kí ló ṣẹlẹ̀ ọ̀gá? Ọ̀dọ̀ tí a mọ̀ tó bọ̀ yìí. Ọ̀dọ̀ tí a mọ̀ tó bọ̀. Bẹ́ẹ̀ ọ̀rọ̀ Ṣadé ló ti di wàhálà gidi gan-an. Mo sì ń wọ ọ̀rọ̀ yìí. Àfàkọ́mọ́dé lẹ́jọ́. Ẹjọ́ ọ̀gá. Ṣùgbọ́n wọ́n kàn fẹ́ gbọ́ lẹ́nu ẹ̀ tó bá ti fẹ́ ká sọ̀rọ̀ sí báyìí. Ọ̀gá kò sí tí ń fẹ́ sọ̀rọ̀ lórí nítorí pé mi ò ní owó. Kò sówó kankan ọ̀gá àbí kí n sá lọ. Bí kí n sá lọ ọ̀gá. Wọ́n náà tó bá sá lọ wọ́n kàn dédé gbọ́ pé lójijì rẹ̀. Tí a mọ̀ mi lọ sọ̀rọ̀ láyé lọ́ sá lọ. Àtijọ́ gbọ́dọ̀ bọ̀ kékeré báyìí ni yóò pa ẹ̀dá mi. Ó fún ẹ̀mí yóò sá lọ. Sórí kò ní ìdí pé kò sá lọ. Bá a ṣe dé tásán kan gírí ló kú báyìí lè ṣe yìí. Ó ti jẹ múwò ọkọ múwò bẹ́ẹ̀ ni ó ti jẹ múwò. Àgbà lọ́yà adájọ́ náà kì í sì sanwó kéékèèké láà fún wọn. Tá a bá fẹ́ kọ́ ẹ̀ kó kú síbi tó ọ̀gá mi ò lówó. Ẹ̀rọ ẹ̀wò owó ilé mi ń bá mi lè ṣe yìí. Ẹ̀rù màá mi tó wà lábúlé mi ò rówó fún wọn. Mi ò tiẹ̀ rówó fi lọ́sẹ̀ fún wọn rárá. Mo ti fẹ́ rówó ọ̀gá. Báyọ̀ mo mọ̀ pé agbára ò lè gbé gbogbo àwọn nǹkan yẹn àti ẹ̀sìn ṣùgbọ́n àwọn kankan ló ṣe fún mi. Ó máa tọ́ bọ̀wé fún mi pé gbogbo àwọn nǹkan tí wọ́n kó wá síbí ló ń pé ṣètẹ́sì àkọ́kọ́ rẹ̀ o sìmẹ́ǹtì mélòó ni wọ́n kó wá sí nábùkù fún gbogbo sáìtì wọn gbà yìí. Tírélà mẹ́ta ni sà. Wọ́n kó tírélà méjì wá. Wọ́n kọ́ ẹ̀rọ kan. Bẹ́ẹ̀ ni sà. Fine. Sórí ẹyọ tó kù yẹn èmi àlọ́ búlọ̀kù ẹ̀ lọ́wọ́ kò ní débí bẹ́ẹ̀ tí ìwà sáyìn wípé tírélà mẹ́tẹ̀ẹ̀ta ló rìsífù ìyẹn nìkan kọ́ wọn àwọn tó ń kó níbẹ̀ náà iye tó bá kó débí wà sáyìn pé gbogbo ẹ̀ ló ti gbà tó tẹ́sí bẹ́ẹ̀ ni nígbà tó ń sáyìn tó bẹ̀rẹ̀ tó ní náà pé àtúkò fún yín tó wá dáhùn owó kásán wà báyìí àwọn náà fara gbá o tó tẹ́lẹ̀ báyìí ìyẹn wọn tẹ kó sí báyìí dẹ̀ sọ́wọ́n gbogbo àwọn kátà kójọ yìí àti sílẹ̀tì ni o àti irin ni o tẹ dórí sílẹ̀tì kò láwọn àkópapọ̀ láta kò láwọn fi ṣèké sí yìí o tó tẹ́ sí báyìí torí pé ibi tó yẹ ń lọ yìí at least tàbá 1.5 million ta fún lọ́yà yóò kọ́kọ́ sí irin náà adájọ́ fún ẹ̀ka fún nìkan bíi 2 million mo ti gba ìpè ẹjọ́ tí mo sọ̀dọ̀ wa nìyẹn chairman yóò mọ̀ pé ẹnìkan ń bọ̀ wọ́n sí ẹjọ́ èmi á ṣeré wípé chairman tó máa sanwó fún ẹ padà ní síbí mi bẹ́ẹ̀ sọ̀rọ̀ chairman tó máa sanwó fún ẹ padà níbi tí mo máa bá pòdé ìwòsàn mi nì mọ́ fún yà sáré ti lóyún fún ẹ náà ibi ọ̀rọ̀ máa kú sí ni pé kì í ṣe pé so orí èpò ẹ̀ ni rárá sà orí èpò ẹ̀ ni rárá sípò bá sọ̀rọ̀ ọ̀dẹ̀ gbà fún ẹ ó dẹ̀ fún lójú straight fọkànbalẹ̀ sígbọn sà dìdínlẹ̀. Ìfẹ́ lákọjá òfin ìfẹ́ ní ká tẹ̀ fún. Ìwé nìkan ni owó tó wà. Bẹ́ẹ̀ ni èmi nìkan lọ ní kí n wá àmọ́ Adémọ́lá ní ọ̀rẹ́ mi tí mò ń gbé ní ọ̀dọ̀ ẹ̀ máa ò ká kójọ ọ̀rẹ́ Gaza. Mami, ayọ̀sẹ̀. Òbúrò wà lẹ̀. Sórí ètò mo torí ẹ̀ pé kò jẹ́ ọ̀rọ̀ Ṣadé náà. Ṣé ti wá nìsín?
ọ̀rọ̀ Ṣadé ìtò ti sòmí o ìtò ti sòmí ojoojúmọ́ tó ní àti tí a máa ń jáde lọ báyìí kò ń sọ nǹkan mí ìyàtọ̀ sọ̀rọ̀ Ṣadé ẹnìkan ó fi àjẹ wọn ó sì kíní kankan kan bẹ́yẹn èmi ọ̀dẹ̀ fẹ́ fi gbogbo ara kí fi máa gbọ́ ọ̀rọ̀ yẹn kó má mọ̀ ní pé èèyàn ń gbè lẹ́yìn rẹ̀ ìyẹ́rìsì ó yẹ kí n máa fi kíláàsì gbọ́ àmọ́ ètò sọ́ọ̀sì bíi tèmi ni mò ń gbọ́ o ètí ọ̀rọ̀ sọ́ọ̀sì bíi kíkọ́ tó ń lọ sọ fẹ́ lòmíì tí ìyẹ́rìsì adájọ́ lọ́ọ̀yà ní nǹkan kan táwọn wá káàkiri ọ̀rọ̀ Ṣadé ti kú bẹ́ẹ̀ o àfi ká wá kan sí sí i kàtẹ̀sẹ̀ lébọ̀ tó ti ẹ bá di sí i tó bá wà rò sí i. ẹ ẹ kí Ọlọ́run jẹ́ kí ẹgbẹ́ fi wá sí. wá sà ju gbogbo ẹ̀ lọ sà ẹ̀bẹ̀ tí máa bẹ̀yìn sà ni wípé gbogbo ọ̀nà tí ẹ bá lè gbà nítorí Ọlọ́run láti ràn wá lọ́wọ́ pàápàá jùlọ láti dúró ti Báyọ̀ nítorí pé màmá àgbà lábúlé àwọn gbogbo gbọdọ̀ gbọ́ ọkọ̀ tó ṣẹlẹ̀ ìrànlọ́wọ́ tí ẹ bá lè ṣe fún wa nípa di dúró tì to the last láti ẹ̀dùn torí Ọlọ́run. Démọ́lá sórí títẹ̀lé ẹ wá náà kò dáná tó jẹ́ nísìnyí ilé ìwé ni pé àtìmójú adékòrí sọ̀rọ̀ yìí n ti sọ fún ọ lẹ́yìn ní kọ̀kọ̀ ìwọ náà ti àrí gbangba lóòótọ́ ni mo dúró fún un mo jẹ́ kí lẹ́yìn ọgbà fún un Ọlọ́run kí lẹ́yìn ọgbà fún mi wá ṣùgbọ́n mi jẹ́ kí lẹ́yìn ọgbà fún Báyọ̀ tó jẹ́ nísìnyí yìí pẹ̀lú kù Ọlọ́run ìtò lọ́sọ̀ọ́sọ̀. tá a bá tẹ̀sẹ̀ lébọ̀ ìtò oṣù mi gbàgbé mi dáadáa ìtò oṣù mi chairman tó mi mọ̀ ó ló máa ń sọ fún ẹ chairman tí mo mọ̀ ọ̀rẹ́ mi tímọ́tímọ́ láti kékeré báyìí àjọ máa bọ̀ sọ̀rọ̀ tó mo lè retí Ṣadé jẹ́ lókùn tó nǹkan mí lọ́wọ́ kí ni bẹ́ẹ̀ ogun tó ní gẹ́gẹ́ fún ara mi ń dáadáa ọkọ̀ jẹ́ tí mo sọ fún ẹ yìí bẹ́ẹ̀ mo sọ fún ọ èmi máa ń ṣe àmà dáadáa kékeré. mẹ́wàá wà kí ló dé. Alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim ihdina siratal mustaqim subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin. Àfáàmì náà ní gbogbo ohun tó bá ṣẹlẹ̀ sẹ́dà nǹkan tó máa dúpẹ́ fún ọ̀nà tí ìyá tí ń jẹ ibà ọ̀nà jìn kì í sì ṣẹ̀ ní ẹ̀yìn méjì ẹ ti jẹ ìyà gidi àmọ́ àfà lẹ́nu lọ́lọ́ yìí lẹ́nu ọjọ́ mẹ́ta ó dàbí ẹni tẹ́ ẹ nádéhùn kan abẹ́ dàníyàn pẹ̀lẹ́ nìkan tí wọ́n ní kẹ́ ẹ ṣe nǹkan kan ǹjẹ́ ẹ ṣe. bẹ́ẹ̀ ni wọ́n ṣe ọjọ́ méje ni wọ́n pe àwọn ń bọ̀ fún un. wọ́n sì gbà á. wọ́n gbà ó. èyí tó wáyà wá lẹ́nu bẹ̀ ni pé ọ̀rẹ́ wọn tọ́jọ́ gba àwẹ̀ ni ó ti bójú lórí Ọlọ́run pàdé tí wọ́n yí ní òwò ayéwà ìdí tàbí wá sọ́dọ̀ yín nù. ìdáhùn yìí yóò lágara jẹ́ ẹ ṣe. ṣe rí àbá ẹ má jẹ́ apá ọ̀tọ̀ àwọn jẹ
ìyá ìsomi ọbẹ̀ lọ́mọdé àjíyá tó náà rí bí àtẹ ṣe láwọn tó ń sọ pé èmi kò lè pàtó. Subhanallah. Ṣé kí ọ̀rọ̀ ti kọjá kó tó ń sọ ìjáre. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ jẹ́ kó ń ṣàlàyé fún wa dáadáa. ṣé mélòó bá ń gbà nú ẹ̀ ń pa àwọn ìgbà márùn-ún tí mo gbà yà fà ẹ̀mí mi fẹ́ bọ́. ṣé wọ́n ní kọ́kọ́ bá yín gbà ní mi bá yín gbà gbà wẹ́ pé. mo ti á ń gbìyànjú ẹ lọ àwọn àìsàn tí mò ń perí tó ṣe mí dáná láwọn ọmọ ṣe bọ́dọ̀ ọmọ ẹlẹ́ran kan ládùúgbò wa mọ lọ ogún sì ti ń tẹran. wọn kì í ṣe olódì wọn o èmi kì í ṣe olódì wọn o àgùntàn olólòdì lọ́jà ewúrẹ́ olólòdì lóko àwa làwọn ń gbọ́rọ́ lóde àwa làwọn ń gbọ́rọ́ dùn àwọn tó ń bínú màá bínú àwọn tó ń bínú màá bínú. Saidi o. Sá. Àwọn tó ń bínú màá bínú a ti mọ̀ pé kẹ́ni bá nínú ìran tó bí wọn o. Lọ́ba ìyá agbẹ́dúgbò bá mi lọ bèrè ìtàn àgbà. Bàbá o. Bàbá o. Ọlọ́mọdé ọ̀dà fún ọ. Yóò sọ. Nǹkan ṣe mí. Kí ló tó wá ṣẹlẹ̀? Ogún sì mẹ́wàá ń ṣe mí. Ọlọ́run ti ẹ̀jẹ̀ kí n bọ́ ń sọ. Bàbá èyí ti tó níwájú lẹ́yìn kẹ́ máa tẹ̀lé o tó bá ṣe gbogbo ní ẹ̀ṣẹ̀ fáwa. Látàárọ̀ àná mi ìgbẹ́ kankan. Àná. Ilé mi ní ni tó ní mo ṣe wà yìí kò sí ẹ̀ha kankan ní báàsì ọ̀pẹ̀ àlọ́bẹ̀ kankan. Bá a bá ṣe kan ní ilé báyìí ní ṣe omi lásán láyé kan. Mo fẹ́ gbà wọ́n yẹn. Ọ̀rọ̀ tí níwájú àwa bàbá lè jẹ́ ọmọ làwa ká máa tọ́jú ẹni tá a mọ̀ rárá òun gbà wọ́n ẹran lóní rẹpẹtẹ mélòó àbí kọ́ ló ń gbà lọ́wọ́ wọn bí eléyìí lẹ́fẹ́. Iye tí tágbára bá ká náà ní kó tà fún mi. Èmi máa gẹ́ra àpò méjì ààbọ̀ fún yín àmọ́ kí n tó wá gẹ́ran fún yín bàbá ẹ lọ sọ́dọ̀ nígbà mímẹ́ o torí ẹlẹ́ẹ̀jẹ̀ wọn kan látàgbọ̀ ẹ wá sọ́dọ̀ nígbà mímẹ́ o jẹ́ láti fi yẹn jẹ́ nígbà yín bí ẹran àpò méjì ààbọ̀ lẹ̀ kọ́dà àwọn fi ṣe. ẹ̀yin arákùnrin ẹ̀yin lọ́jà fún ọ ní ṣíṣe ẹ̀yin lọ́ọ̀bínú lọ́ọ̀rí ẹlẹ́dàá rẹ kò gbà kó máa purọ́ mọ́ yẹn ẹlẹ́dàá rẹ ṣeré kò gbà kó máa mú nǹkan tí ò ń ṣe tiẹ̀ kó tọ́ di tiẹ̀ ọwọ́
kéèyàn wá fẹ́ ga kó wá rẹ́ni tó fẹ́ ga kó wá wò wípé ẹni tó fẹ́ ga yìí ó wá fa ire ayọ̀ rẹ̀ wálẹ̀ ẹlẹ́dàá rẹ̀ ò gbà bẹ́ẹ̀ ẹ̀yìn yóò sì dáa fún ọ. àmọ́ wo tó o bá gbọ́ tó wá wò wípé ọ̀rọ̀ tí bàbá òun sọ aṣẹ́báṣẹ́ ni ọ̀wọ́ irú ẹni ló lè rọ́nà lọ ọgbọ́ lọ́rí ọ̀sẹ̀ tó bá ń tọ̀ náà ni ọmọ ọ̀tọ̀ má mú nǹkan tí ò ṣe tiẹ̀ mọ́ nǹkan tí ò ṣe tiẹ̀ ọgbọ́ yọ̀ọ̀dà fún ọ nǹkan ní sọ fún ọ lẹ́wọ̀n tó mọ̀ yọ̀ọ̀dà fún ọ ọ ní jẹjẹ o. Ajá, ibi kọ́ o, èyí tó ń fà yìí kì í ṣe bí o. Ọ̀rọ̀ yìí ti di lé kì í ṣe bí láì ti fà á. Ẹ lè sùn. Àfà, ẹ ṣe ó kù díẹ̀ káàtó. Ẹ ti jiyàn kan gbá. Ṣé rí ohun tí wọ́n ní kẹ́ ẹ ṣe yìí? Ẹ̀yin àti ọ̀rẹ́ yín, oríire kan ṣo náà lẹ́jọ́ ní. Kádàrá kan ṣo náà lẹ́jọ́ ní. Oríire kan ṣo yẹn náà lọ́lọ́run sì fà yín méjèèjì. Àmọ́ ní báyìí tẹ́yìn ti kọ̀ tẹ́ ẹ̀ ṣe é tán yìí ọ̀rẹ́ yín ti gba oríire kan oṣù yẹn náà lọ báyìí. Ó ti bà á jẹ́ ìmúmọ́ra ẹjọ́ méjì péré ọ̀rẹ́rẹ́ àgbo fi ti sọ oríire nù. àfa ẹ̀dá kan nítorí ọlọ́run ẹ bá ń wá rí ẹ bá ń wá rí aríbi rí ayé mi rí. àfa ṣé wàá gbọ́ tèmi má bínú wọn yóò ìmọ̀ràn kan oṣù tó kù tí mo lè gbà báyìí nísìnyí tó ń gbọ́ ya. mo ń gbọ́. òun ni wípé a padà lọ sọ́dọ̀ ọ̀rẹ́ yẹn nínú ọlá àti ẹ̀ tó bá ń lò tó bá ń gbọ̀n lẹ̀ ìwọ náà máa dọ́gbọ́n sí títí tí ìyípadà ọlọ́run tó ń dé báyìí. má bínú orí o. Adigun ọ̀rẹ́ mi ibi tó ń sọ yìí ò yé mi kò fẹ́ wá owó bára yé mi. Chief nígbà tí mi sọ ọmọdé mo wá rí kókó dàfẹ́ máa ń lọ bí àlọ́rọ̀ ara mi mo bá lọ màmá tí mo bára ara mi lọ ọ̀rọ̀ tí ẹ sì yọjú rè máa ò pé Chief ó ní ẹni tá a jọ jẹ tá a jọ mu máa sọ fún mi pé ẹni tó súnmọ́ pẹ́kípẹ́ bíbí ìsan ọrùn ni ó ṣiṣẹ́ yìí máa ò pé kì í sì ṣe mìíràn ni ẹ̀ tá a wá lọ́sọ tó súnmọ́ sí ìfò mo ṣèrú mi bá lé báyọ̀ o máa lọ́kọ́ bá lé báyọ̀ o. lódodo láti wà nísìnyí báyọ̀ tó ń ṣiṣẹ́ lábẹ́ mi tó ń jẹ tó ń mu báyọ̀ kan náà kò dà mọ́ bọ̀. sórí bó o ṣe ṣe ìkẹlẹ́ lèmi gbà lè ṣe pé màá ní kí mọ́rùn rẹ kọ́ bá lé o máa bá lé báyọ̀ o bó ṣe ra múnú náà ní ntọ́sẹ̀lẹ̀ ni pé tí ọba ti ṣẹlẹ̀ ní torí ànàmọ́lọ́bẹ̀ tí ọba ti á ṣẹlẹ̀ lénìí sọ́la àti pé kò lè ṣe kankan mọ́. kíákíá bẹ́ẹ̀ náà kíákíá yẹn. bẹ́ẹ̀ ni o. àmọ́ ṣá o báyọ̀ á wá gbádùn mi. tí báyọ̀ bá ti á dé bí nìṣe láti wákàtí ìlọ nìṣe ọmọ sọ lọ́wọ́ ọmọ sọ lẹ́sẹ̀ ni o torí pé àgbàrá òjò sọ fún òun nílé wò ó lé ní òní gbà fún wọn bó bá ti àgbà fún èmi òní gbà fún. ọ̀rẹ́ mi máa bàjá màá wá fún ọ pé mo ní owó tó bá yọ òkun. sórí tí bíbàjá tí o lè tó tèmi ó wò kéèdì sórí ẹ ń bá pàwọ́ lẹ́sìn àfikún wá apá ẹ̀ mi. Adesco tí n bá balẹ̀ láyé a tún máa ti yá ẹ̀ lọ́rùn. bó ti ń fi jẹ́ lèmi náà máa fi jẹ́ bó ti ń fi jẹ́ lèmi náà máa fi jẹ́ kò lè rọrùn lẹ́nu kan pọ̀ ọba ilé ìṣe kò lè rọrùn fẹ́ẹ́ mi kò lè rọrùn ọ̀ gbọ́dọ̀ kúrú ìṣe tó bá bá pọ̀ àfi kí n kú tẹ̀lé. ṣé dáadáa ló wà. bẹ́ẹ̀ni àti wàhálà wàhálà. rárá sá kò sí ya wọ́n ok that's good. pẹ̀lẹ́. ó dẹ̀ ń ṣe dáadáa sí ẹ̀rọ ẹ̀.
dúró bẹ́ẹ̀ kí ló mọ̀ lẹ̀ ìyá kílọ̀ sí ìyá kílọ̀ tó bá kú rẹ̀ ọmọ yẹn wà á kú mọ̀ tó dà rẹ̀ o. kí ló bá lọ mọ̀ mama bá a kó o bá a kó o mo ṣe wọlé tó ń gbọ̀n ọ̀pọ̀ lẹ́wọ̀n tó gbọ̀n o. kí ló lọ àjọ sí sọ ìjà mọ́lẹ̀ ní ọmọ tó bọ́ sí wọ́n làwọ̀ ẹ̀ ọjà ta sílẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n máa ń bẹ̀ wọ́n ti dábẹ́ ọ̀dọ́ ọ̀dọ́ ìdí ẹ̀jọ́. ọtí kan ti bílẹ̀ báyọ̀ ó fẹ́ pàdé ọkọ̀ lọ́nà bàbá tẹ̀lé. ọlọ́pàá hello wọ́n gbé ní mo ti gbé kí ni mo ṣe lọ́ba kí ni mo ṣe fún ẹ. ilé ẹ pé hello. wọ́n ṣe wọ́n kí burúkú tèmi bàjẹ́ ẹ wọ́n tó ní burúkú ẹ lọ kù sọ ẹ wọ́n ṣe yìí ẹ jẹ́ wọ́n jẹ́ wọ́n jẹ́ wọ́n òlóló omi ẹja lómi ọ̀làlà ọmọ ijù lójú. ọmọ tìsí Àfọláṣadé látijọ́ ní ti délé ayé ìgẹ́wọ̀n orí ẹni tí ń bomi ṣọ̀tà rẹ̀. ṣeéṣe. nígbà tó mọ̀ bẹ́ẹ̀ kí wọ́n á lóde tó ń ronú kí ló ń kọ́ ẹni omi inú. mo ń ronú ọ̀rọ̀ Báyọ̀ ni Báyọ̀ bó ṣe wà yẹn kò tó mi ní gbogbo ọ̀nà àmọ́ torí ọ̀rọ̀ yìí tí mo fẹ́ tẹ̀lé òun ló jẹ́ kí n fẹ́ ṣé irú Báyọ̀ tí mo wá fẹ́ yẹn ló tún wá fẹ́ pa bàbá mi olórí. ìyẹn ní sọ fún ọ wípé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ kì í ṣẹjọ́ Báyọ̀ ẹjọ́ Àdìgún ọ̀rẹ́ bàbá rẹ̀ ni. ewu lọ ẹ tí o ní ọ̀rọ̀ ló ń bẹ sọ yìí kì í sọ̀rọ̀ àwọn àdàdo sí bó o sì dókòó tẹ̀tẹ̀ rẹ òjì ló ń dùn mí. bẹ́ẹ̀ tí mi yé ìgbọ́rọ̀ ìgbọ́n tó ń wí. mo sọ fún mi ní ọ̀rẹ́ mi ọ̀rọ̀ tá a jọ sí kékeré tá a jọ jìyà káàkiri orí wẹ́rìn àgbáyé yìí èmi ṣiṣẹ́ lọ́dọ̀ rẹ̀ lé tí wọ́n á bójú mi. òun rẹ̀ máa wáyé ojú ọ̀fẹ́ wẹ́ẹ̀kì. tó bá tẹ̀ wá wáyé bẹ́ẹ̀ nítorí wàá burújà yìí pé wọ́n tún wá lọ gbé ọmọkùnrin kan wá eléyìí ló wá ń dí ọ̀nà gbogbo tèmi ti ń jẹun bí n bá bọ́ bí wọ́n bọ́ ọmọ bẹ́ẹ̀ bí n bá bọ́ bí wọ́n bọ́ ọmọ bẹ́ẹ̀ ni gbogbo bí wọ́n ti fi àǹbù kele gbogbo èyí ti tẹ̀gídì náà bẹ́ẹ̀. mo àgbọ̀ bí wọn bá ṣe ọ̀gbọ́ ọ̀rẹ́ rẹ tí wọ́n ń wí ló gbé ọmọ kan wá eléyìí ń dá sí wípé ọwọ́ ìpọ́ọ̀sù ọmọ òun léwọ lórí. ọmọ tó ìpọ́ọ̀sù lé ọ lórí níbo lèyìn wà. ọwọ́ àlàyé kejì. ọ̀dà sí pé ìwọ àtọmọ tí wọ́n ìpọ́ọ̀sù lé ọ lórí àti ọ̀gá yín tó ní iléeṣẹ́ part and parcel of the same company nìyẹn. ayò ọjọ́ eléyìí máa ń dùn mí wípé kódà bọ́mọ èèyàn kò tó bẹ́ẹ̀ lára mi ọlọ́run tí wọ́n bá ń ṣe ọmọ tá a wá ń wí fún ọmọ ìlú èmi ló ṣe ìwé fún ọmọkùnrin tí ọ̀rẹ́ mi fi tí wọ́n yìí bọ́ sí lẹ́wọ̀n lórí ẹ̀ ọlọ́run tí wọ́n bá ń ṣe ọ̀nà àbáyọ ọmọkùnrin tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ èmi ló gbẹ́kẹ̀lé pé mo lè kó ìwọ mi wá láti gbẹ́lẹ̀. báwo ọ̀ka ìfowó ti mọ̀ pé ọ̀rẹ́ mi burú jáì kódà ó lè fi tọrọ wá sísì níbi tí ọ̀rọ̀ ọba ìpèjẹ lógun dé ó
tí wàá mọ̀ pé mi ni olùgbàálẹ̀ òun èmi ni mi jẹ́ kọ́rọ̀ èkó lè débi tí ọ̀rẹ́ mi ń fà lọ. ọwọ́ àbá ń síra ilé ìsìn ọ̀dọ̀ ẹni gbàdá wà wọ́n bàdé wọn kàn káfí ní ọ̀rẹ́ mi lọ́rùn yóò wà jẹ́ látọ̀dọ̀ tiẹ̀ sọ́dọ̀ mi sọ́dọ̀ ọmọkùnrin báyìí ní ọ̀rẹ́ mi lọ́rùn lọ́ba tán. táàbì sáyàn ọ̀rẹ́ yìí tó ní ilé iṣẹ́. bọ́bá wa gbẹ̀mọ̀ ọ̀gbọ́n o àti gbẹ̀mí mi rè ọ̀lẹ́ ńlá ọ̀gbọ́ bọ́bá gbẹ̀mí mi sẹ́wọ̀n ò tún ní gbọ́nà ẹ̀wòrú pé ẹnìkan ó tún dáde tí ó pè é lọ́gà ní ilé iṣẹ́ òun ìdí tó fi ní láti lọ lè wá orúkọ gbogbo àwọn tó bá rí pé wọ́n rọ̀ mọ́ ilé iṣẹ́ òun wá orí wọn. sórí ìtì ọ̀gẹ̀dẹ̀ nílé ìdọ̀sọ̀ yìí kò tó alọ́dà bẹ́ẹ̀. àtòkọ kódà kò sí orúkọ tó ní kí n kọ́ àti òun ẹ̀kọ́ àmọ́ ọmọ yìí òun ni ìwọ́rọ́kọ tèmi ti ń dáná rú. tí ọlọ́mọba ti lè bá mú tó ti wọ wàhálà alótọ́dọ̀ ọ̀rẹ́ tèmi yìí ọ̀nà ti sí bèbí. ilé ọba ló ń lò ọ̀ká yìí káyì kọ́ máa bọ̀kọ̀ wá bá mi. iná ó sì tó dàpọ̀ tó tù ú tọ̀ lọ́wọ́ ọkọ̀ gbẹ́kẹ̀lé o. yóò dà fún ọ kò sí kíní kan tí ó ṣe ọ. nígbà wọn bá rí iṣẹ́ ló ń gbọ́ mọ́ sẹ́nu ọ̀hún. ẹ ní àwọn ọ̀rọ̀ mi là bẹ́ẹ̀ ni ọ. ìlú àjẹwà lẹ́yìn òkú wáyé. ariwo ara àwọn ọ̀sán kan ní kẹ́kẹ́ ọba mákì kùtùkùtù ọbẹ̀ ìdìbò kúkú lè wọ́n ìsà náà sẹ̀rẹ̀ gbogbo ní mọ́lẹ̀ dúkù. àdìgbò ọmọ yìí òkú ni. òkú kọ́ báyọ̀ lé báyọ̀ lé. àbí wọn bá ní parọ́ o lẹ́nu ọdún mẹ́ta yìí ó ti bá obìnrin kan láṣepọ̀ tó sì ti doyún. bẹ́ẹ̀ni bàbá. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni. ó burú bọ̀ wọ́n bàbá ọmọ tó bí ọmọ tó bá láṣepọ̀ tó doyún yìí kódà ibú rẹ nílé kiri pàápàá jùlọ bá ọbẹ̀ ìfàyè ilẹ̀ láàárọ̀ ọ̀kan lálọ́ ọ̀kùn. ṣé pé oyún nípa bí ó ṣe pa. àì níbi bàbá ọmọ táwọn yìí ti sáré rẹ dé mi. adákùnrin egbodò mi méjì ọjà yìí láyé. ẹ kí ni ẹ fẹ́ ká ṣe báyìí. egbodò mi wọn àjẹ kọ́kọ́ jẹ kó ní ọpa jẹ́wọ́ kọ́kọ́ pa. kẹ́yìn ọpa. àbí ká fi láì. ẹ ń bá yàrá lò ń gbé. ẹ pété pèrò láàrin ara yín yẹ fún mi ní ìdáhùn kílẹ̀ lẹ́fẹ̀ẹ́ sí. wà ní ìyànjú ẹ. ó dáa bá. kẹ́yìn ọ̀kọ́kọ́ yanjú ẹ̀. kò lè wọ́n kàn béèrè nǹkan kan ẹ dákun àfẹ́ ẹni tí a gbọ́dọ̀ fi nǹkan rán sí i. ilé tó ń sọ kékeré nù ún tí orí báyọ̀ tó wù yìí orí kò sùn ọ̀rẹ́ mi ni àti jẹ́ àti mú ọ̀rẹ́ mi ó bẹ̀rẹ̀ lọ́wọ́. ìgbọ́ bẹ́ẹ̀ ni. níbi afẹ́ gbé ibi sí omi ti wù ú bẹ́ẹ̀ ká tún di ẹsẹ̀ ló kù. ó ìwọ lọ yanjú sẹ́wọ̀n ọwọ́ àbọ̀bọ̀. àgbọ̀yé. àyè ọlọ́run náà sọ pé bí kankan ní bá yan ọ́ lẹ́nu ọ̀ṣàyàn rẹ̀ dànù ọ̀bọ. ẹ̀gbọ́n wa lè bá yẹn sí. kàwọn ní ìwọ̀run náà fi sẹ́rù ọ̀nà ni ó ti sẹ́. èmi wá ní tí wàá yẹ kí tó ń pẹ́ ní. kọ̀ọ̀kan náà rẹ̀ ó ti di sísè lọ. Àdìgún ló wà ní gbogbo ọ̀rọ̀ yìí. Àdìgún ní bẹ́ńdì ọ̀rọ̀ rẹ̀. Kí ni mo máa wá ṣe sí báyìí? èyí ní sọ fún ẹ wípé kó o lọ nísìnyí kíákíá kó o lọ fi ọlọ́pàá mú Àdìgún ọ̀rẹ́ bàbá rẹ̀ kí gbogbo ọ̀rọ̀ bá lè níyànjú. Ẹ máa fi ọlọ́pàá mú ọ̀rọ̀ àníyànjú. Bẹ́ẹ̀ni. Ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ yèyé bí wọ́n kọ́ ẹgbàgbé mi. Mo ti gbọ́. Ó dàjọ́ lọ́rùn. Ó dàjọ́ bọ̀. Yẹn ni pé bàbá Àdìgún ló wà nínú gbogbo ọ̀rọ̀. Mọ́mì. Dánú o. Mario, Jọ́sì, Adébáyọ̀ ńkọ́, àwọn arẹ́kọ̀ọ́ ńkọ́, Jọ́sì ńkọ́. Torí ti Adébáyọ̀ náà mo fi wá nǹkan tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ tó mú wà tó wà láti. Adébáyọ̀ fi fún ọmọ chief nígbà
iṣẹ́ ẹ ti fún lóyún. Báyọ̀ ìgbọràn. màmá ibi tá a wá bá ọ̀rọ̀ dé a ti wà lẹ́nu ẹ̀ látọjọ́ mẹ́ta kan ṣùgbọ́n ibi tó dé ń sìn abẹ́rẹ́ wa ti lókun nídìí Adébáyọ̀ ti wà lágọ̀ọ́ ọlọ́pàá. Mo dárò. Ẹ̀yin àgbẹ̀. Ẹ farabalẹ̀. Ẹ dákun ẹjẹ́ ẹ̀sọ́. Màmá ẹ máa bọ̀ kò ní Ẹ dákun ẹ ọkọ̀ tó wà ń bẹ̀ ní pé ó ti di dandan tó yọjú sí wọn kọ́ bá mọ̀ ìgbó ó ti ọmọ oníbi níran ni ó lé èèyàn. Ẹ bá ti débẹ̀ àwọn parí ọ̀rọ̀ ẹ lè bẹ ṣífù àgbẹ̀bẹ̀. Lágọ̀ọ́ ọlọ́pàá. Ẹ dákun ẹjẹ́ ìtọ̀nà. Dákúndékúlé jẹ́ ìpààrọ̀ aṣọ mi o. Adébáyọ̀ kó bá mi pọ̀. ọ̀rẹ́ mi sọ pé ipò ni wọ́n rán wa sí sà àti wá Mr. Adigun délé a ò bá wọn Mr. Adigun tí wọ́n wà lọ́dọ̀ yín òun ni wọ́n fẹ́ rí lágọ̀ọ́ wa. Chief, there is no cause for alarm on this matter, Chief. I got our information lórí Báyọ̀ tó ní custody wa pé Mr. Adigun tó jẹ́ ọ̀rẹ́ tí ló rán Báyọ̀ láti wá dọ̀gbọ̀n tí ilé ilé. Adigun rẹ tèmi. Okay, this is the Daddy, that is very very good. Èmi ni mo lọ report ní station. Tóyọ̀sí. Nàìjíríà. Ẹ ṣùgbọ́n sẹ́yìn tá à ń gbé sókè. Mo máa pọ̀ mí. Mo máa pọ̀ mí dákun ìṣàánú mi o. Ẹ dìde. Mo máa pọ̀ mí ìṣàánú mi ni mo bí Báyọ̀. Ìṣàánú mi báyọ̀ fún wa fún wa. Báyọ̀ wo? Adole. Ẹ tún mọ̀. Ayé mi o. Bàbá Báyọ̀. Ìgbà tí mo ṣe fowó ara mi sí ara mi kó ẹ̀yin lẹ bí Báyọ̀. Bàbá ń gbọ́dọ̀ ìṣẹ̀lẹ̀ yẹn. Báyọ̀ ọmọ wa ṣáájú wà ní ẹ̀tìmọ́lé ọmọ tó dà mọ́lẹ̀. Ẹ̀yin ni ìyá ọmọ tó fẹ́ pa mí lọ́kọ. Mọ́mí ó ṣòun ẹni tó fẹ́ pa yín lọ́kọ gangan lélẹ́yìn. This is the culprit. Wọ́n láti di inú ọmọ ọṣẹ́. Ìyẹn ló ṣe é bọ́ọ̀lì màdìyà. Ìyá wa tún dé bí ó tún náà tún mọ̀ dìbò. Ó ṣe jẹ́rè. Ìbà ìbà kùtùkùtù ọwọ́ òwúrọ̀ ìbà gẹ̀rígẹ̀rí àwọ̀ ọ̀sán gangan ìbà òkùnkùn ṣúwì àwọ̀ ọ̀gànjọ́ ọlọ́gbàjìràgbàjì mi ká iná gbàjì tútù mú mo jí mo mú oògùn bọnú mo fògùn bí lálọ́gùn lè rí ọ̀rọ̀ oríta bẹ́rù mẹ́jáde rù òdòmùdòmù kídòdò ìjí mẹ́rẹ̀ ní bàbá ọ̀bọ òrùn ní bàbá gbẹdọgbẹdọ òjì ń pa ní bàbá òfẹ́gẹ́ làlà ewédomi ìràdọ́gọ̀dọ̀ àbàtà níjàrá èmi awo alẹ́ bí oṣù ni awo lọ́jọ́ èmi awo lólùpẹ̀nà èmi gángan ní bá lókun àbíga wo létí omi ọ̀rọ̀ mọ̀dìmọ̀dì jẹ́ nǹkan ribiti sẹ́nu pẹ̀ o. Àdìgún bàbá àdùnnú bàbá sẹ́rí ìmùlẹ̀ tá a ṣe ní ìlú òní ṣé ẹ ti rò dáadáa o. Bẹ́ẹ̀ni bàbá mo ti tẹ aya mi ní dáadáa. Sẹ́rí ijọ́ tí ọmọdé ò bá múlẹ̀ ìjọ náà ní mọ̀ o níjọ́ tọmọdé ò bá dalẹ̀ kì í mọ̀ ẹyẹ wo ẹja tí ń gbòkè pẹ̀lẹ́ ní inú ibú lẹja ń gbé níjọ́ tí ẹja dalẹ̀ ńlẹja dòkè pẹ̀ èmi ni mo wú bẹ́ẹ̀ èmi abàmì ebè kọ́ra ẹ̀ níra ẹ ronú ara yín dáadáa o ká tó tara bọ̀. Bàbá òun ṣe wípé inú mi ò dùn sí àmọ́ mo gbọ́ nínú ìtàn wípé obìnrin a máa rí ìmùlẹ̀ ṣé ẹ sì rí aya ní agbóhùn tí òun wò yìí kò ń ṣe pé òun nífẹ̀ẹ́ rẹ̀ kódà kò dẹ̀ ń ṣe pé òun ò gbàgbọ́ àmọ́ ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo lálàá sí wípé ó dá mi bẹ́ẹ̀ ti ṣe ń wò mí aláàánú ọmọ ọṣẹ́ o ẹ jọ bàbá àgbàtàn ni à ń gba ọ̀lẹ ẹ gbà mí tán. ẹ mú un mọ́ra bẹ́ẹ̀. ẹ̀yin jáde o mo fẹ́ tẹ́ ẹ bá roko kẹ́ ẹ dé tẹ́ ẹ bá rọ̀ sàkẹ́bọ̀ ẹ̀yin la jí kágboro arìn kágboro ojí kùtùkùtù bomi ìgboro bọ́jú ẹ̀yin lọ bàràǹbìrí onígbà àpótí èmi awo alẹ́ bí oṣù ni mò ń pè yín o awo afáàgìrì èmi awo àdàgìrì
awo ada girigiri débi ìjà tí a mọ̀ tẹ́yìn ẹ̀fà èmi ẹ̀fà méjì wọn gbọ́dọ̀ fara wọn ẹ̀yin ni mo ké sí o mo fẹ́ kẹ́ ẹ wá fi àṣẹ sí ọ̀rọ̀ yìí ní wàrà ṣẹṣà ìwọ Àdìgún ìwọ Àdùnní tó bá da Àdìgún tó wá wò hànàhànà tó wò kí hànàhànà bí ẹni tí ò ní kú mọ́ tó rè é yan ọkùnrin míì òrí bó o bá lóyún kó o tó lè bí bó o bá rí yangan mẹ́ta obì àbàtà olójú mẹ́ta àti ìrọ̀jú ọbẹ̀ ìtí wọ́n ń pè ní epo orí kan tó kú oyún ń bẹ ní kákótó àgbàbẹ̀ bí wọn ò bá gbé ètùtù ọ̀hún kí wọ́n fojú kan ẹ̀mí pàápàá bí Àdìgún ọkọ rẹ ò bá gbé ètùtù yìí ò ní rí ọmọ náà bí ìbá àfọkùnrin ìta ló lóyún ọ̀hún fún wá wò bí wọ́n bá dá bí ọgbọ́n táwọn náà mọ̀ bí ọ̀pẹ̀lẹ̀ tó o bá bí ọmọ ọ̀hún yóò padà lẹ́yìn mi òṣèlú rẹ dùn sí Àdùnní wọn gbọ́. tí wọ́n jẹ́ dùgbù ni wọ́n jẹ́ mi nítorí wọn nífẹ̀ẹ́ ọkọ mi o. Àdùnní sì lè sọ òfò wọn lè dá ọ fún nífẹ̀ẹ́ rẹ lọ́pọ̀. àìsàn ọlọ́rọ̀ tó sọ ó yé mi yéké níjọ́kíjọ́ tí ọkọ rẹ Àdìgún tó bá dà ọ́ tó o bá dalẹ̀ rẹ̀ o ò ní láyà látàárọ̀ o ò ní láyà látàárọ̀ o ò ní ní dalẹ̀ tó o bá wá láyà kò ní finú soyún débi pé yóò fi ẹ̀yìn yóò fi gbọ́mọ pọ̀n. awu alẹ́ bí oṣù. kò jẹ́ ń bẹ̀. tó ní tolúwo tó fà ní tòdùgbọ̀nà. ó yé mi. ọ̀rọ̀ tí arúgbó bá sọ kányìn ló dègún. ìmùlẹ̀ tó ṣe láàrin Àdìgún àti Àdùnní ó dègún lẹ́ni o ó sì dàṣẹ. ó yé mi ẹ ṣe mo dúpẹ́ o mo dúpẹ́ pẹ́ òkun. ẹ̀ka tún mi ti yín sẹ́yìn jáyà mo èmú yín dédì kan bí n bá mú yín dédì ológun yàn. ayé ní pẹ̀lú ayé o ọ̀wà àmì pẹ̀lú òjò èrò wá ọ̀run wá owó ojúgbọ́ ayé ẹ dákun ẹ̀yin ìyá mẹ́ta tí ń ṣàkóso oríta mẹ́ta tí ń dààmú onílé tí ń dààmú àlejò ẹ dákun ẹ̀yin ni mo pè nítorí Àdùnní mo ṣe pè ní o torí wọ́n ní kéré làgbọ̀n gbogbo apèrè wá lóhùn ṣẹ̀kẹ̀rẹ̀ fún òǹtẹ̀mí kò ní nítorí àfẹ́kára yẹ́yẹ́ náà ní àwọ̀ kálẹ̀ lòun náà òun akọ́rọ̀ láwọ̀ lóró ó jẹ́ kébì bá wọlé láyé bá o. òtọ́ ayé já ọ̀gbàrà ń jẹ́ ayé náà kalẹ̀ agogo ọ̀run dún kagó pẹ̀lú ọ̀run dún kìrìjì àwọn mẹ́pa pọ̀tí bá bọ́lọ́kùn lọ́jọ́jọ́ pé táyé onífẹ̀ẹ́ bàjẹ́ wọ́n á sẹ́sọ́ lọ́la nílẹ̀ àdó wọ́n á sẹ́sẹ́ ní mi lóde ọ̀wọ̀ wọ́n á sàṣẹ ẹ̀gbá owó ẹ̀gbá ẹ gbogbo wọn ló pè náà táyé onífẹ̀ẹ́ ṣe. ẹ̀yin ya ẹ dábọ̀ wá táyé mi ṣe lónìí o nítorí Àdùnní mo fi dùn ní o ẹ̀yin ilẹ̀ ń ṣe àkóso níta mẹ́ta tí ń dààmú onílé tí ń dààmú sọ̀rọ̀ ẹ dákun ẹ dójú mi ṣe o ẹ̀yin ilẹ̀ ẹ̀yin dà ẹ dákun nítorí Àdùnní mo ṣe pè mí n ò fẹ́ kí Àdùnní kó bóyin kù wọ́n ti mọ̀ mí lábàáyé wípé mo ṣe tì í nítorí pé mo ní ẹ̀yin ìyá àkàwọ́ ni ẹ dákun ẹgbẹ́ mi ẹ̀rà ń kalẹ̀ iye ọmọ ní gbọmọ ìdùkẹ̀rẹ̀ ní gbọmọ mílà ẹ dákun. tí kókó bá fẹ́ ni lẹ́fẹ̀ẹ́ àkèjì orí ìmàdó tábà wá ju orí ìmàdó àwùjọ ọkùnmọ́lá ò gbúdọ̀ dé. tábà wá dáwùjọ ọkùnrin ìmọ̀ọ́ba rẹ̀ ń làámú. ṣé rí gbogbo nǹkan tẹ́ ẹ sọ yìí ó yé mi náà nígbà tí wọ́n ti gbé Àdùnní débí ńlá mi ara ti sọ èmi náà mo mọ̀ wípé nǹkan burú kan bẹ nídìí ọ̀rọ̀ yìí. ẹ wo gbàmígbàmí làgbà o ẹnìkan kì í gbá kí lè rí ó ṣe o ẹ dápọ̀ ẹ gbà mí ẹ rà ń kalẹ̀ torí ẹ̀ mo ṣe pè yín o. ẹyẹlé funfun o àbímọ̀dé lóyún inú rẹ̀ bí nítorí pé òun àtọkọ rẹ̀ ti múlẹ̀ àfi tá a bá rí Àdìgún tó bàbá gbé ẹbọ ló tó lè bí oyún inú rẹ̀ yìí. ẹ̀yin náà lẹ́gbàá mi ọ̀nà táwọn fi Àdìgún ó yẹ ká mọ̀ nítorí pé Àdìgún ti kú ọ̀dà báyìí ní ìsìn ilẹ̀ ti ká sí i bóyá wàá kú ni o bó ń bẹ láàyè ni kò sẹ́ni tó mọ̀ bẹ́ẹ̀ sì ni àmọ́ irú ilẹ̀ tó wà táyà rẹ̀ mu tó bá ṣe pé a mọ irú ìmùlẹ̀ tí wọ́n mú ni ó ṣeé ṣe ká rí ìmùlẹ̀ mu kádùnú lè di oyún rẹ̀ inú rẹ̀ bí. ìyẹlé funfun o ìmùlẹ̀ ẹran rẹ̀ jọjọ mẹ́ta ó di àbàkọ́ lójú mẹ́ta epo pupa nítorí pé epo pupa ni òrọ́jú ọbẹ̀ eléyìí tó wá ṣe ẹlẹ́ẹ̀kẹrin tí babaláwo sọ pé wà ní ìsàlẹ̀ kun òun náà ní ewé ọ̀gẹ̀dẹ̀
torí pé ewé ọ̀gẹ̀dẹ̀ la máa fi gbé ètùtù. ẹ wá gbọ́ o ṣé ẹni tá a bá dá aṣọ fọ́lẹ̀ ń ṣe làápá láró ẹ̀yin lẹ́rù okùn lẹ́rù ọ̀sà lẹ́sìn mọ́ tí ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni ẹ̀yin ní ọmọ tó mọ olúùgbín nínú karahun tó sì mọ irú ọmọ tí ìbí òbí àtìgbà tí òbí mọ̀ ọ́n ẹ dákun ẹ̀yin ní ká ẹ ṣe gbogbo ẹ gbà míì tá a bá dá aṣọ fọ́lẹ̀ apá láró ni ẹ dákun ẹ gbà mí tán n ò lè ṣe náà mo fi pè yín o. ẹyẹ ilé fún wa. ẹlẹ́dàá àdìgún lápè tí ó fi wá bá àdìrí gbé tutù. tí ẹlẹ́dàá àdìgún bá gbé ètùtù yìí tí ìyàwó rẹ̀ bá bí ọmọ tó ń bẹ nínú rẹ̀ yìí ó ní wo lẹ́yìn wá ọ̀dà. ẹ wo ẹ jẹ́ ká fi te wúlẹ̀ ẹ jẹ́ kí àdùnní ó bí orúurú rẹ̀ iná bí àdùnní bá sọ̀ láyọ̀ á wà á mọ ìpasẹ̀ tá a tò lórí ọmọ yẹn tí ewu tó bá tẹ̀ máa ní lọ́jọ́ iwájú tí òfin ní bá kú àbí tẹ́gun ní òní wáyé ẹ dákun. ẹlẹ́dàá àdìgún ibikíbi tí o bá wà kí o sáré ti kó máa bọ̀ ní àlè bí òkú ẹ kúkú bẹ́ẹ̀ ni mi òkú ẹ fún àrùn torí àdùnní aya rẹ ni mo ṣe pè ọ́ ó lè bí oyún inú rẹ ní ayọ̀ àti àlàáfíà àtàwọn ẹgbẹ́ ojú kí ó lórúkọ tí a pè ayé. òjò bá rẹ̀ táwa wà lórúkọ tá à ń pèsè ọ̀dàrà. àdìgún àdìgún ó yá tẹ ọwọ́ ẹ̀ àti yangan tépo àti yangan àtòbí àti ewé ọ̀gẹ̀dẹ̀ ó kọ́ sí ọwọ́ àdìgún. máa lọ sí oríta mẹ́ta báyìí ó ti súre fún ìyàwó ẹ̀. ẹ ṣeun mo dúpẹ́ o ẹ ṣeun mo dúpẹ́ ẹ ṣeun o ẹ ṣeun mo dúpẹ́. nǹkan dé. kí ni ẹgbẹ́ o ẹ jẹ́ kó pé ẹgbẹ́ lọ́wọ́ ṣé o mọ́tò kan ó ṣe ìbátan ní ṣe